ok lẹ́yìn ìgbà náà tí ẹ ti wá ṣàkíyèsí ìgbà yẹn lè ṣe wá decide pé kẹ́ máa bọ̀ ní Nàìjíríà bí ṣùgbọ́n àwọn dókítà tó wá lọ yẹn kí gangan làwọn rí ní pàtó tí wọ́n rí fìdí ẹ̀ múlẹ̀ pé. nǹkan kan sọ ni pé nǹkan kan ní wọ́n ń wú nínú liver àwọn ò lè sọ bóyá ẹ̀jẹ̀ ní bóyá omi ni kí n go for further test nílùú yẹn or fún surgery further test tọ́lẹ̀ sọ yẹn lélẹ̀ agbára mi ò gbé owó mi àkọ́kọ́ náà yẹn máa gara. ẹ̀ẹ̀kejì fún surgery lásán ó tún wá ní advice mi fún mi pé tí má nífẹ̀ẹ́ ra mi kí n tẹ̀ má ṣe ẹni wàhálà kankan náà báyìí kí n kọrí sílùú mi ìyẹn ló gbé mi dé Nàìjíríà padà láti April no láti March last year. March 2019 ìyẹn ni pé ó ti bẹ̀rẹ̀ láti 2018 November. ok ọdún yẹn parí lọ ló bẹ̀rẹ̀. ṣé ẹ máa ń láǹfààní láti àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́ọ̀ yẹn ẹ tún máa ń ṣiṣẹ́ tòrótòró lọ́ọ̀ yẹn náà báwo. ọ̀gá mi máa ń fìyàn lẹ́yìn 12 ìgbà míì tó bá ṣe tètè ṣiṣẹ́ tán sí mi. láti wákàtí wo sí wákàtí wo lè máa ń bẹ̀rẹ̀. láti 6 àárọ̀. 6 ìdájí. 6 àárọ̀ lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀. ọ̀gá mi tó bá dẹ̀ lójú àná ó máa ń fìyàn lẹ́yìn bíi 10 láti lọ sùn. bíi 10 alẹ́ ẹlòmíì 12 láì rí oúnjẹ gidi kan náà rẹpẹtẹ láti jẹ. lẹ́yìn gbogbo àwọn eléyìí nígbà tẹ́ wá dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà kí ni ìgbésẹ̀ tẹ́yìn náà ti gbé. ìgbésẹ̀ tá a ti gbé ni pé à á lọ sí UCH. ok ìwé tán fún mi bíbà yà mú dání lọ síbẹ̀ tán fún mi ní Saudi Arabia ok a mú dání lọ síbẹ̀ so àwọn náà wá kọ tẹ́sì pé for further medical pé ká lọ ṣe tẹ́sì tí àwọn ará Saudi Arabia ní ká lọ ṣe bóun ti rí nǹkan tó ṣẹlẹ̀ náà ti result ti bí yẹn pé ká lọ ṣe a dẹ̀ lọ ṣe ìgbà tá a lọ ṣe wọ́n tún fún wa oríṣiríṣi tẹ́sì ṣáá ṣà fún wa ní ìwé tá a wá ṣe last CT abdominal test ni wọ́n pè ìsàlẹ̀ náà ti kọ pé sick for wọ́n ṣá result yẹn náà wà ń bí bàtẹ́ bá fẹ́ rí. bọ̀ kí ni ẹ bá mi fẹnu sọ àwọn nǹkan tí wọ́n nídìí fìdí ẹ̀ múlẹ̀ gangan nípa tó. nǹkan wá sọ gangan láàsì tá a fi stop láti máa ṣe test or go further fún surgery tá a fi ń lo oògùn ni pé testing tó kàn pé wọ́n máa fà nínú liver mi pé ibẹ̀ náà ti máa ṣe test bóyá ẹ̀jẹ̀ ni àbómi àbí nǹkan kan tó ń wú nínú liver pé ká dẹ̀ má jáfara pé ó ti fẹ́ máa affect kidney. ìyẹn nígbà wo nìyẹn. last year ni o. last year ni gbogbo nǹkan tẹ̀ ń sọ ni. ok lẹ́yìn ìgbà yẹn kọ́. so ìyẹn náà dẹ̀ sọ fún wa pé test yẹn dẹ̀ ní ó lé 1 ìyẹn là lè lágbára mọ́. ó lé ní ó lé 1 million bákan ṣáà ṣe sọ́ngbà yẹn so wọ́n á ní kí n bẹ̀rẹ̀ sí ní lo oògùn láwọn base lórí oògùn 100,000 per month. ìyẹn ní UCH yẹn náà àbí. bẹ́ẹ̀ni wípé test lásán 1 million plus. bẹ́ẹ̀ni pé ká bẹ̀rẹ̀ sí ní lo oògùn yẹn 100,000 per month a tún máa ń ṣe àgbà mi 15,000 ní 15 days. ìyẹn ni oògùn tẹ́ máa ń rà. mo lo oògùn tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. ìyẹn lóṣooṣù 100,000 lóṣù kan. kàdé sẹ́rọ̀ láti gbà iná lẹ́ ń lò di àkókò yìí. láti ọdún tó kọjá yẹn tẹ́ ti wá lọ sí UCH ìjẹ́ ẹ ti padà lọ lẹ́yìn ìgbà mi. oògùn náà la lọ mọ bá ṣe máa gẹ̀ẹ́tì àti torí tábà lọ náà tábà rẹ́jì fún tẹ́sítì yẹn kò sọ́jú ọmọ pé bí ò kí ń ṣe léèrè oríṣiríṣi ìròyìn. nígbà wọn wá sọ̀rọ̀ pé 1 million plus ní owó tẹ́sítì lásán wọn àti sọ pàtó iye tí sọ́jú gan máa jẹ́ ní pàtó. wọn àti sọ wọn láwọn tó máa ṣiṣẹ́ àwọn dókítà kan máa invite nǹkan kan fún àwọn tó máa fa liver yẹn náà bí almost nǹkan bí téèyàn bá fẹ́ ṣe sọ́jú náà ni ó ló possible kò wo sọ́jú má tó bẹ́ẹ̀ wọ́n ní bẹ̀tì yẹn wọ́n ṣàlàyé fún wọn ṣá. ẹsẹ̀ láti lè mọ exact thing tó rí wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. kàbíyèsí ọlọ́run iná lẹ ti gbọ́ wọn gbogbo èèyàn ọmọ Nàìjíríà a wà ní kí lórúkọ agbègbè tá a wà yìí ná. Sàtúrà Olómi. Sàtúrà ìyẹn ní Olómi nílùú Ìbàdàn níbi tí arábìnrin Zainab èyí tí àwọn dókítà tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ pé ó dàbí pé nǹkan kan ó ní í ṣe pẹ̀lú ẹ̀dọ̀ arábìnrin léyìí tí wọ́n ṣèyàn tí wọ́n máa ṣe àyẹ̀wò lọ́kan òjọ̀kan léyìí tó máa ṣe àyẹ̀wò lọ́kan òjọ̀kan lẹ́yìn àyẹ̀wò yìí náà tó máa mọ ìgbà tí wọ́n máa ṣe operation bó ṣe já sí pé nígbà tí agbára ò tí ì gbé àyẹ̀wò ìdánpè ní 1 million plus péye tó máa ná wọn nìyẹn tí wọ́n ti mọ pàtó iye tó jẹ́ lẹ́yìn ìgbà náà ni wọ́n ra àwọn oògùn tí dókítà kọ fún wọn pé kó máa lò ìyẹn
100,000 lóṣooṣù gbèsè Ọlọ́run. Ẹ ti ń lóògùn yẹn ó ti tó bí ọdún mélòó báyìí, bí oṣù mélòó báyìí? ó ti lé 6 months. Yóò ti lé 6 months. Léyìí tó já sí pé ẹ ti ná bí 600,000 gan lórí oògùn lásán. Iná lẹ́gbọ́n ẹ̀yin ará lé, bó bá tó ṣe ń lọ á tún máa tẹ̀síwájú nínú ìwádìí wa. Ṣùgbọ́n kí n tó máa dágbé ẹ jọ̀ọ́, ṣé ẹ máa láǹfààní láti lè sùn lóru yàtọ̀ sí pé táwọn èèyàn bá wà pẹ̀lú yín nígbà báwo lẹ ṣe máa ń fì lóru? mo máa ń sùn náà ni ẹnu ọjọ́ mẹ́ta kan tí mi ò lóògùn yẹn lò yẹn ní Philippines. Ok, mo máa ń sùn lóru tí máa ń lóògùn. tẹ́ ẹ bá ti rógùn yẹn lò báwo lẹ ṣe máa ń fì? mi ò kí ń lóorun sùn lẹ́yìn bí sáìdì tó wú yìí tán sọ pé ibi liver ni Ok, ó máa ń ro mí gan-an náà bí ìsàlẹ̀ báyìí tí mi ì lè sùn. ẹ jẹ́ kí wọ́n láǹfààní tó wọ́n máa ń ròyìn gan. bẹ́ẹ̀ ni Iná lẹ̀ ń wò lójú wọ̀rọ̀ yàn ẹ̀yà ara lé kábíyèsí Ọlọ́run kọ́lọ́ mọ́ sọ àlàáfíà ara wa di fíafíà. Kò sí wàhálà bó bá tó ṣe jẹ́ á tún mọ láǹfààní láti kàn sí yín láti tẹ̀síwájú nínú ìwádìí wa. Ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Zainab Ọlásùnbọ̀. Ẹ̀yin náà sọ nǹkan sí méjì fún àwọn ọmọ Nàìjíríà láti jẹ́ kí wọ́n rí lè ràn lọ́wọ́ sí yín. ẹ jọ ẹ̀ràn lọ ara èmi Ẹ náà sọ̀rọ̀ sókè. ẹ lè dùbúlẹ̀ àìsàn Àmín. lágbára Ọlọ́run tọ́rọ́ kọ́bọ̀ yín ó níye ṣe nínú tó wà nílẹ̀ àdúrà yín náà lè ṣe iyebíye. Ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ inú mi ṣàárẹ̀ àwọn òbí mi ti gbìyànjú ni kò yẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo eléyìí ní orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ kò sí agbára mọ́ tí èèyàn yóò bàdé ti kù wọn ṣáà lè mí pọ́ pupa ìgbìyànjú náà lèèyàn máa ṣe ṣàgbára mọ́ gbogbo lockdown tó tún wà yìí ó tún jẹ́ kí everything fọ́jú pọ̀ so ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ inú mi ṣàárẹ̀ ẹ ní dẹrù àrùkà lágbára Ọlọ́run. Ẹ má bẹ̀rẹ̀ ìjẹ́ ti má rí tẹ́lẹ̀ nígbà yes kan. mo ti bímọ kan Ok, ẹ ti bímọ kan. bẹ́ẹ̀ ni Kábíyèsí Ọlọ́run. Ọkọ yín kan? àjọṣepọ̀ mi Ẹ jọ sípò. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìjẹ́ tí ó gbọ́ sí àgbáwò ó gbọ́ sí ó dẹ̀ yọjú sí yín. bẹ́ẹ̀ ni Àwọn obìnrin náà kọ́. àwọn òbí mi wà mọ́mì mi ṣẹ̀ṣẹ̀ bọ̀ síta ń sìn family house wa náà ni tí mo wà ní Àwọn ṣẹ́ẹ̀bù síta sí wọn ìyẹn ni pé wọ́n sí ara nígbà rẹ̀. àǹsìn bíbá. Bó bá tó ṣe jẹ́ á tún máa tẹ̀síwájú nínú ìwádìí wa. Ẹ ṣé púpọ̀.